tó ọlọ́run elédùnmọ̀rẹ́ ọba ògóògó ọba àjíkí ọba àjígẹ́ ọba fẹ́rẹ́fẹ́rẹ́ ọba àdùàpẹ agbẹnimọ́dẹ̀yìn afúnimọ́ṣẹ̀rẹ̀gún ọba lọ́gọ́lọ́lá ní ìlẹ́yẹ ọ̀gbàgbà tí gbára àdúgbò abọ́gbọ̀gbọ̀ tí fi yọmọ ẹ̀ náà fi ìbà dágbọ́n wa bá kókó èrò àkàtàpá wa bá lóṣùn aṣọ mẹ́rìnlélógún báyìí lásọ ṣàpọ̀nà ọ̀kan ní yémiyémi ń gbẹ́kin ọgọgọ rúmọrúmọ apanimọ̀hágún olókìkí òru ìbà lọ́wọ́ yín àti dìímùjẹ èèyàn ajẹrun òru èyí náà lájẹdọ èèyàn mọ́bì ìbà o ẹjọ́ ojú wa ṣe o. láàlú ògiri òkò òbẹ̀lẹ́kún sunkún kẹ́rù òbẹ̀lẹ́kún òmùbá dásọ̀rọ̀ tí ò tó dá sí ẹlẹ́kún sunkún láàárọ̀ yẹn ṣẹ̀jẹ̀ onímí sunmí láàárọ̀ yẹn sùn fún ẹbọra síjẹ látọ̀ pa èsùn mọ́ sinmi wọ́n ṣẹlẹ̀ Yorùbá má jẹ́ kílẹ̀ Yorùbá ó dàrú. ìbà o ilẹ̀ ọ̀gẹ́rẹ́ afọ́kọ́rẹ́ lápòkà tó dá lápò rẹ̀ bẹ́ẹ̀ kọ́ lójú balẹ̀ ilẹ̀ ó lanu. tẹ́ bá ń wo fọ́nrán yìí ẹ máa rí wípé kì í ṣe àyè tá a ti máa ń ṣe òun là wà a ti wà nínú pọ̀pọ̀ ṣinṣin ọdún bá a ṣe wà yìí so kò sáàyè fún wa láti dún níbi tá a ti máa ń dúró torí àwọn àlejò kọ̀ọ̀kan tó wà pẹ̀lú wa ṣùgbọ́n ó yẹ ká ti mú ètò ìwá látọwọ́ àárọ̀ bọ́pọ̀lọpọ̀ àwọn nǹkan tá a dáwó lé lẹ́ni ló fà á tó jẹ́ kí ètò náà bọ́ sọ́wọ́ alẹ́ lákòókò tó bọ́ sí ẹ mọ́ bẹ̀rẹ̀ sí wa bó bá ṣe rí ẹ bá gbà bẹ́ẹ̀ ẹ bá lò bẹ́ẹ̀ ọlọ́run Elédùmarè ọba tó nìkan pọ̀ ọlá kò ní jẹ́ kó sún ẹ̀yìn náà ṣe a máa ríra wa pẹ́ lágbára lọ́wọ́ Elédùmarè mo wá tó bẹ̀yìn lẹ́bẹ̀ẹ́ kan ẹ dákun jẹ́ pé tò yẹ wá fọn káàkiri ẹ jẹ́ kó kan tó lórí tẹlẹ́mù torí ìkìlọ̀ ńlá kan ló dé bá wa lọ́wọ́ ọ̀rọ̀ lẹ́yìn tá a gbà tó mú wa wá pé dandandandan gbọ́dọ̀ ṣètò yìí gbogbo àwọn tó jẹ́ mùsùlùmí tàbí onígbàgbọ́ lákòókò pọ̀pọ̀ ṣìnṣìn ọdún àwọn tí ó mú ọ lọ ṣọ́ọ̀ṣì níjọ́ Sunday àwọn fẹ́ lọ máa gbìyànjú àti máa gbàdúrà láti máa múra fún títí lẹ́ǹtì ọdún àwẹ̀ ọdún Easter àtàwọn mùsùlùmí tí ó máa lọ kírun láàárọ̀ ọ̀la eléyìí ni ọ̀rọ̀ ìgbìyànjú àti ọ̀rọ̀ ìròyìn tó ní ká fún yín pé káyọ̀ àwọn èèyàn ó ṣọ́ra níbi tí èrò bá ti pọ̀ ẹ ṣọ́ra gan-an lẹ́nu ọjọ́ mẹ́ta ẹ yẹ kẹ́ rí pé inú ewu lórílẹ̀‐èdè yìí wà a ní ká kìlọ̀ fún yín gan-an pé ká ṣọ́ra kọ́lọ́run ọba láàánú kó sì fàbọ̀ rẹ̀ tó nípọn tó péye kó fi bò wá ibi bíi ká máa lọ́lù papọ̀ ká lọ́wọ́ sinimá à ń ṣèkan ẹ dákun torí ká má bàa dábàá pé à ń ba bísíǹsì àwọn èèyàn jẹ́ ẹ sáà wà very careful torí kò síbi tí ò lè ṣẹlẹ̀ sí bí ètò ààbò Èkó ṣe gbópọn tó àmọ́ tó lè ṣúyọ lórí ìrìn àjò náà tá a bá fi ń kí àwọn èèyàn nílọ̀ ó ní tá a ti rí tó mú a máa mú àwọn ìròyìn yìí wá ẹ rí pa sọ̀rọ̀ nípa Ọ̀gbẹ̀sẹ̀ l'Oǹdó sótójọ́ mélòó tí wàhálà fi ṣẹlẹ̀ ńbẹ̀ mo fẹ́ káwọn èèyàn kàn máa fura ni torí tá a bá rí tá a bá sọ ó yàtọ̀ sí kárí káwá sọ káwá tó rí pàdé end of the day náà níta ní káwọn èèyàn yẹ̀bá fún ló wá padà ṣẹlẹ̀ ìdílé tó ká mú ọ̀rọ̀ ìwá lórí fọ́nrán yìí lálẹ́ ẹjọ́ ìyẹn nìyẹn wa àní ẹ má lọ kí ìdì gbogbo ìdì tẹ́ bá lọ ẹ wà very careful ẹ ṣe ní ojú alákàn fi sọ́rí ẹ láwọn èèyàn ẹ jẹ́ kọ́lọ́pàá ẹ jẹ́ káwọn agbófinró pọ̀ dáadáa tí wọ́n máa ṣọ́ ìwọlé ìwọ́de àwọn èèyàn ṣùgbọ́n ẹ jẹ́ tó ara ilé tí nǹkan kan tá bàbá mọ́ sọ wọ́n ní ẹni tá à ń sọ òpẹ́ mú irú tó ṣẹlẹ̀ ní Mẹ̀dúgùrí lọ táwọn agbésùnmọ̀mí wọnú ọjà lójijì nínú àwẹ̀ tó lọ yìí náà ni
à ń gbọ́ àwọn kan lọ́mọdún mẹ́wàá ni àwọn kan ní ọmọdún mélòó kan ni wọ́n so bọ́ǹbù mọ́ lára tán ní owó àárín ọjà lọ bó o lágbófinró ṣe fẹ́ mọ̀ pọ́ ọmọ tí ń lọ yìí ó so bọ́ǹbù mọ́ra pàápàá jùlọ àwọn ẹlẹ́hàá tá a ní láàrin wa tó jó nímọ̀ ẹlẹ́sìn Islam tẹ́lẹ̀hàá bá ń wọnú ìjọ lọ sí ọlọ́pàá lè dá dúró fáwọn fẹ́ mọ yẹ ara ẹlẹ́hàá wò gbogbo àwọn ọ̀nà ìlàdẹ mọ̀ táwọn onísùnmọ̀mí máa ń lò láti fi ṣèjàmbá torí ẹ̀ la ṣe ń ṣe ìkéde yìí pé káwọn èèyàn wà very careful ẹ fi Ọlọ́run ò ní kú láàyè rẹ o ipò tí máa yọ Ọlọ́run kú láàyè rẹ ò tí ì sí o àwa ni ká wà very careful ká ṣọ́ra gbogbo ibi tá lọ tẹ́rù owó bá ti pọ̀ tí any gathering tẹ́ bá ti rérò rẹpẹtẹ ẹ wà very careful lákòókò tá a wà yìí ilẹ̀ Nàìjíríà ń gbóná lọ́wọ́ fẹ́lifẹ́li ẹ mọ̀ jẹ́ kí n parọ́ tàn yín jẹ ẹni bá ní ò gbóná báyìí ẹni náà ń tanra rẹ̀ ni Bàbá Bọ́lá Ahmed Tinubu tí ọlọ́ndẹ̀ ní kó máa ṣe tukọ̀ orílẹ̀-èdè yìí mi ò mọ bóyá ó ti sún bàbá náà ní bóyá àwọn náà dẹ̀ ní bóyá àwọn náà wò pé ibi tí ó bá jásí kó jásí torí àti àmọ́ eléyìí táwọn gan rò lórí ìrìn àjò yẹn ẹ má jẹ́ parọ́ tẹ̀yìn jẹ even níbi tí ó lè dúró mo fẹ́ fi fọ́nrán kan jáde kẹ́rí kí tún ṣe kò sí lára fọ́nrán tá a gbẹ́kẹ̀lé o ṣùgbọ́n lára àwọn ọ̀rọ̀ wọ̀nyí tá a ti ń sọ̀bọ̀ pẹ̀lú ìṣọ́ àtààbò ẹ gbọ́ lẹ́nu arákùnrin tó ń pariwo wípé ọ̀rọ̀ agbésùnmọ̀mí ó ti kọjá bá a ṣe rò ó ẹ gbọ́rọ̀ lẹ́nu ẹ̀. abeg this is a very 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 important message this morning. If you know say you be Igbo or you be Yoruba, even though you are Yoruba Muslim, you people should leave the north now. These bandits, or what you call them terrorists, they are already planning, and all their Serikis, the Sultan of Sokoto, the Emir of Kano, Kaduna, anywhere, they have all planned together that once America starts killing these bandits, they want to start killing Igbo and Yoruba. They want to turn into a civil war so that America can back off. Everybody, pass this message around, though. Pass this message around. I'm telling you again, though. They have planned to kill Igbo and Yoruba Muslim in the north. All these northerners are the same. They are not different. Every Igbo man does not have business to be in the north now. America is already in Nigeria. They want to take the revenge or turn the matter to a civil war that is no longer genocide or is no longer Christian. Now they are killing Nigerians to Nigerians. If you know that you are Igbo man, leave the north now. If you know you are Igbo, pass this message to your fellow Igbos that are in the north. Bring your children home before they start blocking the road and killing you. Remember, it happened in 1964, 1965, 1966, 1967. They want to turn this into a civil war. If you know that you are Igbo, leave the north, or the north is not safe for Igbo. Share this message, let's save some life. Igbo people should leave the north, or don't have business in the north now. Oh. China ti rí báyẹn wípé warning ló bẹ̀rẹ̀ sí ní fún everybody wípé Yorùbá àti Igbo ilẹ̀ Haúsá ẹ wà very careful. Ọ̀rọ̀ yín oúnjẹ àwọn táwà nílùú òkè náà nílùú Sàlẹ́mbí oúnjẹ wa ní à ń jẹ lẹ́nu púpọ̀ tọ́ra ọmọ táwọn ará abẹ́lé dánwò tí kì í bá ṣe pé àwọn èèyàn kọ̀ọ̀kan nínú wọn náà ń wò pé táwọn bá dá a lẹ̀ ipá àwọn ò ní ka wọn àbá ti dá wúrúwúrú lẹ̀ wọ́n ń wọ́nà láti da orílẹ̀-èdè irú ṣùgbọ́n lọ́wọ́ ò ní fún wọn ṣe táwọn sọ láspẹ̀tì yẹn òun nìyẹn. Then ìmọ̀ràn táwa fún ìjọba tó wà ń ta ní ẹ̀mí kí èèyàn máa fi nǹkan gún lágídí púpọ̀ lélẹ̀ tí mo ti ṣètò lé lórí láìmọ̀ iye ìgbà ọ̀pọ̀lọpọ̀ tájọjọ́ ọmọ Yorùbá tájọ ń ṣe ètò báyìí bí mi ṣe ń ṣe yìí àwọn orí wípé ewu wà nù kíjọba wà ń ta kábúrú mọ́ ṣẹlẹ̀ sọmọ ìlú kíjọba ó mọ́ sọ̀rọ̀ ewu wà ń bẹ o ewu wà ń bẹ gidi gan kò sì sí tí ò lè bí ó lè bí gè ó lè bí dùn ó lè bá dùn bí wàhálà ńlá máa bí nítorí pé nígbà tí wọ́n lẹ Yorùbá ní ẹni agbójú òkú lè ò jẹ́ ní agbá olórí wà ń bì kan ilé yẹn wá ń dàrú olórí wá ń fi àwọn aráalé rẹ̀ ó fi wọ́n gún lágídí ìwọ̀n ń gbẹ̀yìn odi lọ ń ṣe bẹ́ẹ̀ ni pé òun ò rí tí ń ṣẹlẹ̀ ń bẹ̀ ìmọ̀ léwu
tó bá yá yóò fẹ́ di dandawi pé ẹja fi tán fi san wá ẹja fi san wọ́n wò. Irú ẹ̀ ṣẹlẹ̀ 1966 tẹ́ bá rántí nígbà tí Kaduna Zogu tó fogun ja tó fi kúùpù tó dá kúùpù lẹ̀ àwọn tó pọ̀ jù nínú àwọn tó ṣe kúùpù yẹn gbà yẹn àwọn ìran Ìgbò ló pọ̀ jù àwọn South Easterner ló pọ̀ jù. Nígbà tí wọ́n wá kóra wọn jọ láti ṣe ìjàmbá yìí Yorùbá wà nínú àwọn tí wọ́n pa Haúsá ló pọ̀ jù nínú àwọn tí wọ́n pa wọn ò wá pa Yíbò kan ṣùgbọ́n gbogbo èèyàn gbogbo òwe tẹ́ bá máa kà pátá torí ẹ̀mí ṣe máa ń sọ pé àkọọ́lẹ̀ àwọn èèyàn kan tí wọ́n ń pè ní research kì í ṣe gbogbo ẹ̀ lẹ́yìn ó máa tẹ̀lé. Tẹ́ bá lọ wo àwọn àkọọ́lẹ̀ tó jáde lórí àwọn ìtàn wọn wọ̀nyí ẹ máa rẹ́rìn ni wọ́n ní èèyàn àtiró wọlé eégún àtiró sáré wọlé èèyàn àtiró wá jáde Tádé ò sàmọ̀ pé eégún àtiró tó wọlé náà lẹ́ni tó jáde ó ní kéèsì tá à ń sọ yìí. Kaduna Zogu ṣe kéèsì ó ṣe kù ó dẹ̀ pa Yorùbá ó pa Haúsá kò pa Ìgbò. Nígbà táwọn ará òkè Ọya ọ̀tá mú kúùpù yẹn wọ́n ní kúùpù Ìgbò ni àwọn náà jẹ́ pé oṣù kẹfà lẹ́yìn ìgbà tí wàhálà yẹn ṣẹlẹ̀ January 15 nígbà tó di July àwọn náà set up wọ́n gbé kúùpù tí wọ́n jáde wọ́n tún pa Yorùbá wọ́n tún pa Ìgbò wọn ò pa Haúsá kankan. Mo máa ń fi kíní ìbéèrè question lọ́wọ́ àwọn Yorùbá wa àwọn leaders wa torí Yorùbá ò láṣáájú ọ̀wọ́n nìyànnìyàn tí ń jẹ ilẹ̀ Yorùbá ṣé ẹ mọ̀ pé dònídọ̀la kò tí ì sí Yorùbá kù dònídọ̀la tá à ń sọ̀rọ̀ yìí kò sí Yorùbá kù Akíntọ́lá kúgbé Adémọ́lẹ̀gùn kúgbé àwọn tá panu kúùpù méjèèjì yẹn wọ́n kàn kúgbé dànù ìran tán ti wá ò béèrè ikú tó pa wọ́n dọ̀la irú ìran tá a ti wá nù torí ẹ̀ ní gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ ń support bàbá Bọ́lá Ahmed Tinubu tẹ́ ẹ gbé lérí tẹ́ ẹ má àwọn aráàlú yín lọ́tà nítorí kí bàbá Bọ́lá Ahmed ó lè kó lè di 2027 ṣe ẹrù dáadáa èrò lọ́bẹ̀ gbẹ̀gìrì sáwọn tẹ́ ń tẹ̀lé as leader ṣé wọ́n rí yín bí ọmọ ìyá pé torí pé mo jẹ́ Yorùbá làwọn Yorùbá fẹ́ ń tẹ̀lé mi torí irú rẹ̀ ṣẹlẹ̀ sí 2023 tá a pa òwe ńlá kan wọ orí stage ìbò wípé bọ́mọ ẹni ò bá sì di bẹ̀bẹ̀rẹ̀ ọmọ ẹni ò ní sì di bẹ̀bẹ̀rẹ̀ ká fi lẹ̀kẹ̀ sí di ọmọ ẹlòmíì Yorùbá kọ̀ láti fi lẹ̀kẹ̀ sí di ọmọ ẹlòmíì ìdí ọmọ wọn ni wọ́n fi sí ṣùgbọ́n gbà tí àwọn bandit bẹ̀rẹ̀ sí nípa kúkúrú pa kúkúrú nínú ọ̀ràn Yorùbá ọmọ wọn tí wọ́n fi lẹ̀kẹ̀ sí di níjọ́ náà lọ́hùn jórí tí wọ́n rò mọ́ lónìí ọ̀rọ̀ ńbárò fọ́ torí ẹ̀ la ṣe ń sọ gbogbo ìgbà wípé ẹ wá wò ó ọ̀rọ̀ yìí tó bá wà lọ bígè tó bá dùn bí àwọn ará òkè Ọya wọ́n ń rí attitude bàbá Bọ́lá Ahmed Tinubu bí ẹni tí mọ̀ọ́mọ̀ ṣe bẹ́ẹ̀ ẹ̀yin náà wo fídíò arákùnrin kẹ́ gbọ́ nǹkan tó sọ. This is a message to all Northerners. If you vote APC again, you guys are going to be the most stupid set of individuals I've ever come across in my life. A bomb blast happened in Maiduguri yesterday. Very early this morning, the first thing the president did was to fly out to the United Kingdom. Bayo Ononuga, the advisor to the president on communication, or is it on publicity, whatever it is, as of 5 hours ago, what he was posting was "Happy birthday, Peter Umba, the governor of Enugu." That's to tell you where the priorities of these individuals are. A bomb blast occurred where 28 people lost their lives. Over 100 people are injured. And there is no statement from the presidency, not until I think 59 minutes ago and an hour ago,
That was when he's saying he's directing the service chiefs to go to Maiduguri. At this juncture, I think Buhari is better. At least he's going to come out and say, I assure you. But you see this man, he doesn't care about you. And he's flying to the United Kingdom at the expense of lives of people. I am kind of under the weather today. I'm not really feeling well. But this news actually hit me. Wallahi, if Northerners go out and vote for APC again, you guys have yourselves to blame. These guys have shown us that we mean nothing. Not just the Northerners, even for my Southern brothers. We should know what we are doing. Look at the suicide bomber yesterday. It was a child. Pata 10 years. 3 suicide bombers. Omo, like this is very, very serious. And these guys that are in the helm of affairs, they don't even care. If Boko Haram like, they should unalive everybody in this country. The main point of the APC government, or what they are more concerned about, is their 2027. This is terribly sad. We are being treated like flock of sheep. I'm telling you, we are treated like a flock of sheep. No regard for human life, nothing. This is very tiring, and it should be an eye-opener. For the individuals that lost their lives in the Maiduguri bomb blast yesterday, I pray you find peace, eternal peace. For the ones that are in the hospital, I pray that you get healed. But Omo, my advice to my Muslim brothers and sisters in Maiduguri and all these other places, if you know be by force, no dey go the mosque again. Even the Salah, the Eid, if it's not by force, don't go. Because those are the places that these guys are targeting. The death toll is still increasing in Maiduguri. But this is where we find ourselves as a people. This is very terrible. Very, very terrible. Ṣé ẹ ti gbọ́ àbẹ́ gbọ́? Nítorí kí wọ́n mú yín lọ sínú tán kúpù 1966 tó padà lead sí Biafra War 1967. Ìgbò gba Haúsá létí, ó gba Yorùbá létí. Haúsá fún lóṣù 6, wọ́n dá ìgbádùn yẹn padà. Ṣùgbọ́n pàtí wọ́n gba Ìgbò padà, wọ́n tún gba Yorùbá mọ́. Ẹ béèrè lọ́wọ́ àwọn ìran Yorùbá pé etí wo làwọn gbà padà tá fi ṣàrọ́ǹdà tiwọn. Yorùbá fọwọ́ ra ẹ̀kẹ́ wálé ní dòní. Yorùbá ò béèrè kú tó pa wá. Àwọn èèyàn wọn dòní dọ́là. Torí ẹ̀ ni gbogbo ẹni tí gbogbo akọni tí máa ń sáré pé bàbá Tinubu ni nígbà tẹ́mi rẹ̀ bá bọ́lé lórí. Bàbá Tinubu ó ṣayé rẹ̀, kódà ṣe yí ọmọ rẹ̀ ó ṣayé, wọn ó sì gbàgbé ìwọ. Bó ṣe rí nù, bí Yorùbá ti rí lẹ́rí, bí Yorùbá ṣe rí nù. Tó kèlè wọn bá ti ń pọ́n, wọn ó gbàgbé. Nígbà tí Bọ́lá Ìgè dé ń jọun, tí wọ́n fún ní ministerial appointment l'Abuja, Awólọ́wọ̀ wọ́ọ̀nù wọn pé gbogbo tẹ́ máa bá ọ̀tá bàbá yín ṣe. Ọ̀rọ̀ ńlá ni o, ọ̀rọ̀ t'Awólọ́wọ̀ sọ́lẹ̀ kó tó kú 87. Ó ní gbogbo ẹ̀dá tẹ́ bá ti rí bí ọ̀tá bàbá yín, ẹ máa rí bí ọ̀tá tiyín náà. Ẹ máa rí wọn bí ọ̀rẹ́. Ọbásanjọ́ bá Awólọ́wọ̀ ṣọ̀tá kú ni. Ṣùgbọ́n ní kété tí ọwọ́ Ọbásanjọ́ tẹ agbára, àwọn ọmọ Awólọ́wọ̀ ló kó síjọba. Sẹ́mi Bọ́lá Ìgè wá padà bọ́ síbẹ̀. Ìgbà tẹ́mi Bọ́lá Ìgè bọ́, níta ló béèrè ikú tó pa Bọ́lá Ìgè. Ọ̀rọ̀ yẹn mo ti ṣe fídíò lé lórí láìmọye ìgbà. Ta lẹ̀ dátẹ̀yìn rí tó jáde dọ̀la tó béèrè ikú tó pa Bọ́lá Ìgè? Kò sí. Kí gbogbo nani ó sọ nínà, ká má bàa nẹni ọba. Kò rí bẹ́ẹ̀ ńlẹ̀ Yorùbá o. Kò rí bẹ́ẹ̀ ńlẹ̀ Yorùbá. Tọ́ bá jẹ́ ni ọba tọ́wọ́ bá bọ̀, wọ́n nà ọ́. Wọ́n tún na ara ilé rẹ mọ́. Tí ń ṣẹlẹ̀ nu.
tẹ́ bá gbọ́n tó mọ mọ́là yẹn fi sọ̀rọ̀ arákùnrin tó sọ̀rọ̀ tán yìí ẹ rí i pé ń sọ fáwọn ọ̀ràn wọn wípé ẹni tó dárú eléyìí wò sáwọn kì í ṣọ̀rẹ́ àwọn ni ṣùgbọ́n Yorùbá ẹni tí ò kí ni pé ẹ kú lédè bàbá yín tó wá dìgbà bàbá tiẹ̀ tá a wá lọ jókòó mẹ́ta wá fẹ̀ kẹ́kẹ́kẹ́ pé àbàbà alágbájá ló kù nígbà bàbá tiẹ̀ sì kú kò kí ọ kú lédè ìwọ wá lọ jókòó bẹ́ẹ̀ fẹ̀ kẹ̀tẹ̀ pẹ̀lú àjẹ́ pé wọ́n gangan lọ́mọ lóòkú àwọn èèyàn wá ń rán létí pé ẹni tó ti kẹ̀kẹ́ lọ́dọ̀ rẹ̀ yìí kò kí ọ kú lédè bàbá àti tiẹ̀ ọ wá sọ fún àwọn èèyàn pé ẹ má ríro bẹ́ẹ̀ ń ọ̀rọ̀ orí máa àìfirú nǹkan máa àìforó yaró ó ní àìforó yaró ẹ mọ táwọn èèyàn máa pẹ̀lú ẹni bẹ́ẹ̀ òmùgọ̀ ayé àti tọ̀run nínú ọ̀ràn tó gọ̀jù láyé ìran Yorùbá ni mo máa ń sọ gbogbo wa very gullible thing Yorùbá ni wọ́n sọ fún pé ẹni tí ń lọ́n ló pa bàbá rẹ̀ àti ìyá rẹ̀ yóò wá máa sọ fáwọn ènìyàn pé ẹ filẹ̀ ọjọ́ ìpè ni yóò máa dájọ́ sí ìran Yorùbá ti rí nu àwọn èèyàn ti rí torí làwọn kan ṣe máa ń pè wá ní coward wọ́n rí wípé àmọ́ ń tà ń ṣe ìta ń ṣe wàhálà fún àmọ́ gbogbo wàhálà tá a ṣe lórí ọ̀rọ̀ bàbá Bọ́lá Ahmed Tinubu lórí pé kí ilẹ̀ Nàìjíríà ó lè bá dáa àti kí Yorùbá ó lè fakọyọ nínú ètò òṣèlú orílẹ̀-èdè yìí ẹ̀sùn ààbò rẹ̀ lóní kí lèrè táwa jẹ kí lábọ̀ mo pariwo wọn nìyẹn wọn àti ẹ̀ ríro kò sédè Yorùbá tá a ti fọ̀ tán lórí kànnì yìí ta lórí rò torí ẹ̀ mo fi ń sọ fún yín wọn lẹ́ni tí ò bá kíni kúlé òun náà ó pàdánù ẹ̀ káàbọ̀ bó ṣe yẹ kí ní àjò ilé ayé orí nìyẹn gbogbo ẹ̀dá tí ò bá ti kíni kúlé ó yẹ kó pàdánù ẹ̀ káàbọ̀ mo fọn ìran Yorùbá létí tó mo fọn yín létí tó gbígbà ṣe rí kọ́ ni ó mọ̀ rí lọ o Ọlọ́run ọba ò ní jẹ́ kí wọ́n fi wá kẹ́bọrú nígbà tí Abacha ti ń dá fúlẹ́ńgẹ́ ń jọ̀hún àwọn ọba wa ni wọléwọ̀de Abacha àwọn náà ni ó sọ fún wa pé the man talk sense àwọn ọba wa ni lẹ́ni iṣẹ́ ti wá bọ́nú jìyà yẹn ẹ̀mí Abíọ́lá lọ sí at the end of the day àwọn bàbá wa tá a pè láṣáájú ìgbà náà lọ́hùn wọ́n tírèdì ẹ̀mí Abíọ́lá ká sì máa wò ó ẹ wá ní kílèrè Yorùbá látìgbà náà lọ́ndọ̀ ní èrèdà kò sérè kò sì sábọ̀ ẹ wá wò láti 1999 tí ìjọba ti padà sọ́wọ́ alágbádá Yorùbá ló kọ́kọ́ túkọ̀ rẹ̀ ẹ lọ sí ilẹ̀ Haúsá láti gùn kínní sígun kejì sígun kẹta sígun kẹrin ẹ rí àmì pé ìjọba wà ní orílẹ̀-èdè yìí fún iye ọdún tó fi dàkókò tá a wà yìí ẹ wá sílẹ̀ Yorùbá bí gbàtà ìsara Nàìjíríà ni àárín inú àwọn gómìnà tẹ́ pé wọ́n jagbe mọ́ kan pé ilé ẹ̀ tí ẹ̀ ṣe lè tí ó mọ̀ sọ fún mi pé ìwọ náà lọ sí ní gómìnà ìròyìn kan yàjóyàjó ní tó wa lọ́wọ́ ọ̀rọ̀ lẹ́yìn wípé àwọn láti ṣe kẹ́bí ni màá mú fọ́nrán ìwọ̀n akẹ́wò wọ́n ti kó àwọn 700 forest guard wọ́n wá kó wọn wá sóṣogbo pé kí wọ́n wá tírèènì wọn Òṣogbo wọn ti wá tírèènì 700 forest guard ẹ̀pẹ́ gbígbà tí ìyẹn gba sẹ̀rí àlálejò ni àwọn ń bu Mufti Ìwó wípé ń sọ̀rọ̀ Adeleke ń wòran àṣà Adeleke gan àṣẹ disaster ni Adeleke ìpínlẹ̀ Ọ̀ṣun àṣọ lórí disaster lòun náà àgbà tá à ń sá fún Mufti Ìwó kó mọ́ fogun ja ìpínlẹ̀ Ọ̀ṣun tẹ́ ẹ wá tó gbà kan wá ń kó forest guard 700 wá láti Kẹ́bí kí wọ́n wá tírèènì wọn lórí sọ́ìlì Ọ̀ṣun state ẹ̀rí pàǹgbẹ́jọ orúsanáwá púpọ̀ nílẹ̀ Yorùbá torí ẹ̀ àtolórí ni o àtàṣẹ ìdí ni o nílẹ̀ Yorùbá gbogbo apáta la nídìí àmójútó
màá sọ yìí màá dákẹ́ èyí náà wo fídíò yẹn. Forest Guard 700 láti ilẹ̀ Haúsá ká mọ́ bọ̀ wálẹ̀ Yorùbá kí wọ́n ṣe training. Kí ló fún yín national sí pé Forest Guard ni wọ́n sì ti sọ fún àtipẹ́tipẹ́ pé àwọn fẹ́ da àwọn ọmọ wọn àwọn Fúlàní pọ̀ mọ́ Àmọ̀tẹ́kùn à ń yarí, wọ́n fẹ́ kó sàríà wálẹ̀ Yorùbá à ń yarí. Nísìnyí wọ́n fi mẹ́tọ́dù kẹta ní tí wọ́n lò eléyìí ó jẹ yín àbí ò ní jẹ yín. Wọ́n máa wá training àwọn Forest Guard wọn tán lọ́ṣogbo, wọ́n wá kó wọn lọ sọ́yọ́, wọ́n lọ fún wọn láṣọ, wọ́n wá kó wọn wá sẹ́kọ̀ọ́ Èkó wàá lù wọ́n ló ń tẹ̀bẹ̀ wọ́n ti fún sàtífíkẹ́ẹ̀tì, wọ́n ṣẹ̀ wá padà sí ilẹ̀ Haúsá wọn. Ìran Yorùbá gọ̀ púpọ̀, àgọ̀ gbogbo àti ń sọ lórí ilé wa lórí òmùgọ̀ ayérádà ni wọ́n. A ní rí jù báyìí lọ lórí ìkànnì ilé nìyí. Èmi ti tòótọ́ bàbá àṣà.